Yoruba Nation Security in Diaspora donates 6.5 million naira to Sunday Igboho. Hello guys, you're welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Sunday Igboho took to his social media handle to thank Yoruba Nation Security in Diaspora for donating 6.5 million naira for him to buy buses to aid his struggle for the actualization of Oduduwa Nation. If we could recall, during a Zoom meeting with Yorubas in diaspora, Sunday Igboho complained about difficulty in moving around with his men since there is not enough buses to transport all. This prompted Yorubas in diaspora to donate the sum of 6.5 million naira so he could get buses to move around with his men. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Igboho. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ọmọ Yorùbá nílé lóko. Adúpẹ́ lọ́wọ́ Yorùbá Nation Security Diaspora. Adúpẹ́ lọ́wọ́ yín o. Adúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì láéláé. Ẹ máa ga sí ni o. Ilẹ̀ Yorùbá gbé yín o. Lágbára Ọlọ́run tí ilẹ̀ Yorùbá bá dúró àní wẹ́nì kọ̀ọ̀kan yín tí o. Adúpẹ́ lọ́wọ́ yín lórí owó mọ́tò tẹ́ fún wa 6.5 million. Adúpẹ́ ọwọ́ yẹn máa lọ sókè o. Ilẹ̀ Yorùbá ọdẹ gbé yín lágbára Ọlọ́run ní jẹ́ kẹ́ jábọ̀ ẹ kéré oko délé o. Nígbà tí Ọlọ́run bá ṣe tílẹ̀ Yorùbá bá ń dùn àní wẹ́nì kọ̀ọ̀kan yín tí láéláé lágbára Ọlọ́run ẹ ṣé kú àdótì Ọlọ́run dẹ̀ mọ̀ dúró tì yín adúró tì lẹ́yìn adúró tàwọn ọmọ yín ẹ ṣé gan bẹ́ẹ̀ sì ń dúró tilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ní òní yọ ẹ̀kọ́ dẹ̀ ní gbé yín ṣubú gbogbo bí tẹ́ wá fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dé gbogbo bẹ́ẹ̀ sì ń sáré kìtàkìtà kí gbogbo kéṣe pé orí atara yín nìkẹ́lẹ̀ ń sá ẹ̀ ń sáré fún gbogbo ọmọ Yorùbá káàkiri pé kálàáfíà wà ilẹ̀ Yorùbá sí kí security wà Ọlọ́run tó láyé tó lọ́run yóò ṣe àlàáfíà fún yóò ṣe security fún lágbára Ọlọ́run ẹ ṣé adúpẹ́ o ẹ ṣé o ojú ọ̀dẹ̀ ní ti náà ní tán wọ́yé o ẹ ṣé gan àwa náà dẹ̀ ní èmi Sunday Adéyẹmọ mi ní dójú tì yín láṣẹ Ọlọ́run mo dúró tọkàntọkàn mo dúró taratara lórí ọ̀rọ̀ Yorùbá yìí Ọlọ́run dẹ̀ gbé wa dókè yóò gbé wa ga lórí ẹ̀ kò ní jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wá jábọ̀ ẹ ṣé mo dúpẹ́ so gbogbo bí kíbi tẹ́ bá tún fẹ́ ká mọ gbèsè tẹ́ bá fẹ́ ká gbé ẹ mọ́ dákẹ́ ẹ̀dẹ̀ tó mọ tọ́ wa sọ́nà. bàbá wọn ní ṣe náà bá ń jó ni tó ń jó ọmọ ẹni wọn ní tari làákọ́ gbọ́n o èmi ti jẹ́ rí pé mo ń pa ẹ̀kẹ́ débẹ̀ ni mo ń yún ara nǹkan ti bọ́ọ̀lù ara ń bíbà yìí so bàbá fẹ́ fún wa ní àwọn ọ̀rọ̀ torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ó jẹ wá lógún ogun ti dé sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni o ogun ti dé àwọn Fúlàní darandaran tán pé àwọn darandaran gbogbo oko wa náà ti gbà tán wọ́n bá ìyàwó wa sùn wọ́n kọlu àwọn ọmọ wa so fún ìdí èyí màá gbé kámẹ́rà lọ sí ọ̀dọ̀ bàbá báyìí màá fi ibi tí bàbá ń gbé hàn yín kẹ́lẹ́ mọ̀ pé àwọn àgbà àtijọ́ ni ilé bàbá ni mo wà báyìí lọ́wọ́lọ́wọ́ yìí ibi tí bàbá ń sùn lélẹ́yìí ṣẹ̀rí pé àwọn bàbá ó yẹ ká tọ́jú wọn ó yẹ ká tọ́jú wọn irú àwọn bàbá yẹn kò yẹ ká fi wọ́n lẹ̀ bẹ́lẹ̀ báyìí àwa ń gbìyànjú tá a lè ṣe níwọ̀nba o ibi tí bàbá ń sùn ẹ̀wọ̀ ọ̀dọ̀ bàbá nìyẹn mi ò tí fẹ́ ṣó ojú bàbá wọn ni màá ṣó last ohun tí bàbá fi ń dá àwọn àlejò lóhùn lẹ́wọ̀ yìí olókun bàbá lélẹ̀ ọ̀dọ̀ bàbá lélẹ̀ ìyàrá kejì tí bàbá tún ní nìyẹn ẹ̀yin náà wo ọ̀dọ̀ bàbá báyìí màá gbé kámẹ́rà sí ibi tí bàbá gangan jókòó sí kẹ́ lè rí ọ̀dọ̀ bàbá ìyàwó bàbá nìyẹn ṣùgbọ́n wọ́n ti sílẹ̀ olójú ọmọ Yorùbá tó máa yé báyẹn bàbá gangan náà lẹ wá ń wò báyìí à ń wo bàbá báyìí bàbá ẹ káàárọ̀ àmísà o àṣẹ Èdùmàrè bàbá àṣẹ bàbá àṣẹ bàbá bàbá ẹ kì í ṣe àlejò mi torí dádì mi gangan bàbá tó bí mi ló fà mí lẹ́yìn lọ́wọ́ tó ní tí n bá ti rí nǹkan tó bà mí lẹ́rù pé kí n máa sáwá bá yín mo dẹ̀ ti ń wá dáadáa tògbélé tí mo wá yìí ó yà yín lẹ́nu ní pé mo wá fún ti ọ̀rọ̀ ti ilẹ̀ ti Yorùbá ni mo wá fún ẹ̀yin náà máa gbọ́ bàbá lóòótọ́ ìgbèríko lẹ́wà ṣùgbọ́n ẹ̀ ń gbọ́ ohun tí àwọn Fúlàní tí wọ́n fojú wa rí nílẹ̀ Yorùbá wọ́n ń dá àwọn bàbá wa lọ́nà pé àwọn ìyàwó wa wọn tí wọ́n bá lọ sódò wọ́n ń pàdé wọn lójú ọ̀nà odò wọ́n ń bá wọn sùn wọ́n ń ṣe wọ́n ní ìṣekúṣe àwọn ọmọ wa wọ́n ń gé wọn lórí báyìí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí wọ́n ń jà ní Ọ̀yọ́ lọ́wọ́ ní ìlú Ìbàdàn ní Ṣáṣá tí òkú ọmọ Yorùbá dẹ̀ sì sùn lọ rẹ́kẹrẹ́kẹ́
so àwọn ọmọ Yorùbá nílé kó wá rán mi sí bàbá pé a gbọ́dọ̀ nírú yín báyìí gbogbo táwọn bá àwọn nǹkan oògùn là ń wò yìí àwọn tẹ́ fi ṣe oògùn àwọn tẹ́ fi ń jagun là ń wò yìí Elédùmarè á bá lọ́ra ẹ̀mí yín afẹ́kárí yín pẹ́ jù báyìí lọ bàbá ẹ jọ̀ọ́ àwọn Fúlàní yìí àkọ́kọ́ náà ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé. ẹ ṣé Ọlọ́run àtúlẹ̀ àtọ̀nà yín ṣe. àṣẹ Èdùmàrè. èmi náà ń pè ní Ẹ̀rínfọlámi Àṣàolú. Àṣàolú ẹ ṣé bàbá ẹ jọ̀ọ́ iṣẹ́ wo gangan lẹ ń ṣe bàbá. iṣẹ́ ọdẹ gidi ni mo máa ń ṣe nípìnlẹ̀ṣẹ̀ ayé mi. iṣẹ́ ọdẹ ìgbè ṣe. mo ṣe iṣẹ́ ọdẹ alẹ́ yìí fún dídí 30 ọdún. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ká tó lọ síwájú dáadáa ẹ má bínú bàbá ẹ ó ti tó ọmọ ọdún mélòó báyìí sá ẹ má bínú kábíyèsí bàbá o ẹ má bínú sá. tábà sí kẹ́nẹ́kẹ́nẹ́ báyìí mo ti ń lé lọ́mọ 24 ọdún. 24 that is 84 years 84 years plus ó dáa àbá ẹ ṣeun dáàdì mi sọ nínú ìtàn kó tó di pé dáàdì mi mú mi wá sí ọ̀dọ̀ yín dáàdì mi sọ̀rọ̀ yẹn fún mi wọ́n ní àwọn bá yín ṣe ọ̀rẹ́ dáadáa pé ṣùgbọ́n ọ̀gá lẹ jẹ́ fún àwọn wọ́n ní ẹ̀yin nìkan pé máa ń sọ ìlú 3-4 lẹ́ẹ̀kan oṣù papọ̀. jù bẹ́ẹ̀ gan. bó o lẹ ṣe máa ń rí sọ tẹ́ pé ìlú 3 ẹ máa sọ ìlú 4 ẹ máa sọ papọ̀ lẹ́ẹ̀kan oṣù ṣé ẹ máa ń pín ara sọ̀nà 4 ni àbí bó o lẹ ṣe máa ń àbí tí ìlú kọ̀ọ̀kan máa ń fún ọmọ kan síbẹ̀ wọ́n á pè yín pé kẹ́ máa bọ̀ níbẹ̀ àbí bó o lẹ ṣe máa ń ṣe. a ní òòmà rẹ ni òòmà tá a bá wà níbí tá a bá ń ṣe nǹkan ní express gbogbo bó bá ṣe ń ṣe là ń wò. ẹ ṣe ẹ jọ ṣé àwọn agbára yẹn ṣì wà báyìí náà. kọ́ kó kù ṣe lọ́rùn. kí náà kó kù ṣe lọ́rùn òkú pọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ní kábíyèsí ìbẹ̀yìn àgbàlagbà ó dáa ẹ jẹ́ ká kò ní ibi àtìmọ́tú agbára torí lórí prógrámù yìí náà àmọ́ àrí ẹlòmíì náà tí kì í sọmọ Yorùbá dáadáa àgbọ̀dọ̀ mọ́ túdì agbára àwa bàbá wa kò ṣeé ṣe náà kábíyèsí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí ǹjẹ́ ẹ rò pé Yorùbá lè ṣẹ́gun wọn. Yorùbá ṣẹ́gun rẹ o torí àmì ṣèyàn ọmọ ya ló ṣe yíyẹ. torí nǹkan kó dání jù ní àwọn ìbọn bíi AK-47 àwọn GPR oríṣiríṣi ìbọn náà ń kó káàkiri àwọn kọ̀ọ̀kan dá òdìdé náà ọmọ Yorùbá wọ́n ṣe tán àti jà wọ́n ṣe tán àti kọlù wọn ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n wọn ní agbára yìí láti kọlù wọn. ǹjẹ́ ìrànlọ́wọ́ wà bàbá tí ọmọ yìí bá sunkún tí wọ́n wá tá a bá mú wọn wá síbí ǹjẹ́ ìrànlọ́wọ́ wà láti ṣe fún wọn. ìrànlọ́wọ́ wà dáadáa. ìrànlọ́wọ́ wà. fẹ́ pé wọ́n á yìnbọn sí wọn bò ní ràn wọ́n á sá wọn kò ní wọlé. ó dáa ó dáa yàtọ̀ sí ọ̀rọ̀ pé bóyá àwọn fi ìbọn bá Fúlàní jà àwọn fi àdá bá wọn jà bàbá wa ẹjọ́ sí ọ̀nà míì wà tá a tún lè fi kọlu àwọn Fúlàní wọ̀nyí tó yẹ pé tá a bá lo ìbọn tá a lo àdá àwọn kankan wà tá a lè ṣe tó yẹ pé irú Ọ̀yọ́ báyà gbọ́ kankan lánàá báyìí pé nílùú Ọ̀yọ́ àwọn Fúlàní kan pé àwọn oyin lọ yabò wọn níbi tán jòkó sí oyin dẹ̀ lé wọn dànù oyin lé wọn kúrò nílùú yẹn ǹjẹ́ àwọn Yorùbá sì ní àwọn kankan tá a tún lè fi jà yàtọ̀ sí à ń lo àdá ń lo ìbọn yìí. dáadáa lóríṣiríṣi lọ́pọ̀. mi ní fẹ́ kẹ́ ẹ dárúkọ àwọn tá a fi lè lò yìí tó bá ti di ojú agbami tán bá ti nílò rẹ̀ tán bá ti kàn sí èmi ọmọ yín wọ́n á kàn sí yín. then bàbá ǹjẹ́ ìrànlọ́wọ́ wo gangan lẹ fẹ́ kí ọmọ Nàìjíríà ṣe fún yín gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ wà torí mo wo bíbá yìí ó yẹ kí àwọn ọmọ Yorùbá kí a lè ṣèrànlọ́wọ́ fún yín gẹ́gẹ́ bí mo ṣe rò ó ìwọ̀nba tí agbára gbé náà ni mo ṣe yẹn ṣùgbọ́n àwọn kan tún wà tó tún lè ṣe jù mí lọ fún ẹ̀yin bàbá wa abẹ́lé yìí ẹ̀yin ibi tí àwọn bàbá wa ń sùn tí wọ́n manage kò sí iná níbẹ̀ kò sí iná kò sí nǹkan kan ṣùgbọ́n a dúpẹ́ bàbá gbégbé ayé rere torí àwọn náà kọ́ nǹkan wọn fúnra wọn kò sí pé bí wọ́n sanwó landlord ìyàwó ọmọ wọn nìyẹn tí ó ń tọ́jú bàbá
lẹ́kọ̀ọ̀kan so ọ́fíìsì bàbá lélẹ̀ yàrá wọn náà tí wọ́n sùn náà nìyẹn so ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ àwọn àdójúkọ wo lẹ ń dojúkọ báyìí lọ́wọ́ bàbá. àtijọ́ àtẹmọ náà ni mo ń fẹ́. ok ó dáa àtijọ́ àtẹmọ náà ni nǹkan tẹ́ ẹ fẹ́ ó dáa ǹjẹ́ tá a bá lédè kankan láti ṣèrànlọ́wọ́ láti lára ọmọ nàìjíríà rádà nílé lóko ọ̀ lókè òkun tó bá ṣèrànlọ́wọ́ fún yín tí wọ́n bá ní kí n bá gbé fún yín ǹjẹ́ tí n bá gbé wá ṣé tí n bá pe ẹni yẹn lórí fóònù pé mo ti dọ́dọ̀ bàbá o ṣé inú yín á dùn. inú mi á dùn o máa ṣàdúrà fún gan. ó dáa ó dáa. máa ṣàdúrà fún o lóde ajẹ́ kí gbogbo àwọn ọmọ mi náà gbọ́. ó dáa. mo ní ọmọ mi wà nílẹ̀ Oǹdó ẹ̀. ọmọ wà nílẹ̀ Oǹdó. oríṣiríṣi ó wà lè pe Oǹdó yọ ó wà lè pe Oǹdó wà mẹ́. bàbá ẹ jọ̀ọ́ nínú iṣẹ́ yín yìí ẹ má bínú pé a gba àsìkò yín bàbá ẹ má bínú àwọn àdójúkọ wo lẹ ti dojúkọ nígbà tí ẹ ń ṣọdẹ nígbà yẹn tẹ ń sọdọdẹ àwọn àdójúkọ bóyá bí tí ẹ ti ń ṣiṣẹ́ lọ bóyá àwọn olè wá bẹ́ẹ̀ rí àbáwọn agbénipa ti wá bá yín níbẹ̀ rí. kà sí gbogbo ọ̀nà kí wọ́n gbà pẹ̀lú mi kí wọ́n fẹ́ pa pẹ́pẹ́pa Ọlọ́run ló ṣẹ́gun yẹn. dúpẹ́ lórí Olódùmarè. àwọn ògbólógbò ọlọ́ṣà ayábámi kẹ́ẹ̀dì. ògbólógbò ọlọ́ṣà. kí wọ́n fẹ́ pa mẹ́. ọgbọ́n ọ̀rọ̀ ayẹ̀bọn. wọ́n wá bá yín níbi iṣẹ́ tí ń sọ́ọ̀dẹ. ẹ ṣeun bàbá ǹjẹ́ àdúgbò ìlú tẹ̀ ń gbé ǹjẹ́ ogun tiẹ̀ jà níbẹ̀ rí àbí wọ́n tiẹ̀ bá aráàlú tiẹ̀ bá lù kan jà rí ní ìlú yìí rí tó jẹ́ pé ẹ̀yin náà kópa níbẹ̀ àbí tẹ́ mọ̀ nípa ẹ̀ rí tẹ́ gbọ́ rí. lólu ìlú ọlọ́mọ kò sí wàhálà. àdúpẹ́ lọ Olódùmarè. kò sí wàhálà. àdúpẹ́ Olódùmarè. ṣé àwọn Fúlàní ò kí ń da màálù kọjá náà níbí báyìí. wọ́n ń dà kọjá. wọ́n ń dà kọjá. wọ́n dẹ̀ tún jẹun kókó níbàyí náà. wọ́n ń dà kọjá. wọ́n bọ̀wọ̀ tiwantiwa. bẹ́ẹ̀ ni. ọ̀wọ̀ ìlàjẹ ogun. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀wọ̀ àṣàjẹ òfìsì bẹ̀. bọ̀wọ̀ tíátíá. tí iná bá ti ń jó ṣe ní fi tójú ọ̀nà lẹ̀ inú ò ní jó pápápápá kó jó gírèké. rárá o. ẹ ṣé bàbá ẹ ṣé ẹ̀hún tẹ́ fẹ́mi ọmọ yín náà ni mo máa ń lò lẹ́kọ̀ọ̀kan náà torí ẹ̀yin náà lè fi mí náà ṣáwó àmísà tó ká tó di pé ẹ mọ̀ lọ bàbá kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ìmọ̀ràn wo lẹ gbà wọ́n. ọmọ bá a lérò ọmọ bá a lérò torí kò sí ìbàlẹ̀ ọkàn rárá kò sí ìbàlẹ̀ ọkàn o ṣùgbọ́n kí wọ́n bá rọ́ ni àálọ́ ìyá náà àtìráì tọ́lọ́ bá fún alágbára. ẹ ṣé bàbá mi ẹ ṣé ọ̀sà ẹ̀yin ènìyàn nílé lóko bàbá lẹ ti gbọ́ yẹn bàbá Erin Fọlámì tí wọ́n pè ní Fọlámì tí wọ́n pè ní bàbá Erin ní ìlú tìkèmí nílùú abínibí mi ibẹ̀ ni mo wà tí mo ti wá bá bàbá lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gbogbo aláṣẹ fi ti gbọ́ lágbó Elédùmarè ogun ò ní kólẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ogun ò ní kó wa ayáwọ̀ ní dayaláya ọmọ ò ní dọmọ ọlọ́mọ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ibẹ̀ tẹ́ ẹ máa ń sọ̀sọ̀kúsọ lórí fóònù lórí íńtánẹ́ẹ̀tì àwa ń gbìyànjú ẹ̀yin ní kẹ́yìn náà gbìyànjú tí yín so fẹ́ni tó bá fẹ́ bá bàbá sọ̀rọ̀ ọ̀ tó bá fẹ́ rí bàbá tó bá fẹ́ rí yín bó ni wọ́n á ṣe rí yín. kọ́ bá lè mú ọ̀hún tó bá fẹ́ rí mi. ó dà sá. kọ́ bá mú ọ̀hún débi iná mi dùn sí. ok ẹni tó bá ti rí mi ó ti rí yín. ó dà bàbá ẹ ṣeun sá. ẹni bá ti rí ọ ó ti rí mi. ẹ ṣeun sá. òun ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá yẹn tẹ́ bá ti rí mi tẹ́ bá ti rí Àwùṣe Ògbóni Ondo State màá gbé yín dé ọ̀dọ̀ bàbá màá gbé yín débi tí bàbá ń gbé ohun tó bá fẹ́ ṣe fún bàbá ìrànlọ́wọ́ tó bá bá lọ́dọ̀ bàbá láti ṣàyẹ̀wò ara láti ṣe ọ̀tún láti ṣe òsì eléyìí ò kí ń ṣe àwọn ọ̀rọ̀ fọ́nwá ní orí Facebook o bàbá ń bẹ láyé bàbá dẹ̀ ń bẹ láyé àgbàdúrà pé kárí bàbá kó pẹ́ ju ilé lọ so ẹ ṣe ilé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá a ò ní jáwọ́ bẹ́ẹ̀ la ò ní sinmi ó dìgbà tí Yorùbá bá tó borí ẹ ṣé o ire o.